A'udhu billahi minash shaitonir rajim. Bismillahirrahmanirrahim. Alábòsí ẹ̀dá ò tira lẹ́nà. Ìyàwó múnáfíkí ẹ̀dá ò tira lẹ́nà. Agbóyún àlè fọ́kọ tọ́ba yé ọkọ jẹ́ múnáfíkí ẹ̀dá ò tira lẹ́nà. Àárọ̀ àtọ̀sán lórí olórí tó ń yọ. Alábòsí ẹ̀dá ò tira lẹ́nà. Alábòsí ẹ̀dá ò tira lẹ́nà. Múnáfíkí ẹ̀dá ò tira lẹ́nà. Àárọ̀ àtọ̀sán lórí tó ń yọ. Alábòsí ẹ̀dá ò tira lẹ́nà. Kí ni tí mo bá dé lẹ́nìí? Ọ̀rọ̀ àwọn obìnrin tó ń gbóyún àlè fọ́kọ, gbóyún ọkọ fálè. Ẹ̀yin ọkùnrin ayé, nǹkan máa ṣe. Àwa ọkùnrin ayé, ẹgbọ́n náà ẹ̀yin obìnrin kí lẹ̀ṣẹ̀ wa gan, kí la ṣe fún yín gan. Ìgbésí ayé ọkùnrin ẹ̀dẹ̀ sọ di bí ìgbésí ayé bulldozer. Bẹ́ẹ̀ ṣe ń wọlé lórí íńtánẹ́ẹ̀tì, ẹ máa bá mi like and share, kẹ́ẹ̀dẹ̀ máa bá mi tẹ love and like. Ẹ máa bá mi share lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ọba mi ó dá orí bò yín. Àmín. Ìgbésí ayé àwa ọkùnrin ó dà gẹ́gẹ́ bí bulldozer tó jẹ́ pé ńgbà tí wọ́n fẹ́ ṣe títì, bulldozer ni wọ́n ti sì pé kọ́mọ bulldozer ọ̀nà. Ọ̀fọ̀ àpáta, ọ̀fọ̀ yanrìn, wọ́n ṣe títì tán. Ojú ọ̀nà dáa tán ní a bá páàkì bulldozer. Wọ́n ní tó bá kọjá lórí títì ń yọba títì jẹ. Àwa ọkùnrin ayé tẹ́nàntì la jẹ́nu ayé. Òdìjọ́ tá a bá tó fura pé tẹ́nàntì ni wá lọ́dọ̀ ìyàwó lọ́dọ̀ ọmọ. À ń ṣe wàhálà nítorí wọn ni. Ọkùnrin ń tètè kú láyé nítorí wàhálà tá à ń ṣe lórí àwọn obìnrin ni. Ẹ máa dúró ẹrù tí ọkùnrin ń gbé sọ́pọlọ ni. Kó tó ro tòbí, kó tó ro tọmọ, kó tó ro tìyàwó, kó tó ro ti fámílì ìyàwó, kó tó ro tọmọ. Síbẹ̀ náà bí ká tètè kú láyé ni lọ́dọ̀ majority obìnrin. Ọba tó ní wá gan-an téèyàn bá fẹ́ gbáyé tó fẹ́ ráyé ṣe bẹ̀rù nǹkan méjì. Bẹ̀rù Ọlọ́run ọba tó dá yàtọ̀run kó wá bẹ̀rù obìnrin. Kì í ṣe gbogbo obìnrin ló fi burú, àwọn obìnrin eré ń bẹ láyé. Àmọ́ bẹ̀rù Ọlọ́run bẹ̀rù obìnrin. Kí ló dé tí mo fi ní ká bẹ̀rù obìnrin? Nínú Al-Qur'an tọ́lọ́mbà lo adhimun. Alára sí Ọlọ́run lọ́lọ́run sọ pé adhim, lọ́lọ́run sọ pé tóbi. Kùrìsíyù Ọlọ́run lọ́lọ́run sọ pé tóbi. Lẹ́yìn àga ọlá Ọlọ́run tọ́lọ́run ló tóbi. Kò sí tọ́lọ́run tó lo ó tóbi jù fún mọ́ lẹ́yìn ètè obìnrin. Al-Qur'an ní inna kaidakunna adhim. Inna kaidakunna adhim. Inna kaidakunna adhim. Gbogbo obìnrin tí ń gbóyún àlè fọ́kọ ọ̀rọ̀ kàn yín. Wá tẹ́tí kó gbódodo ọ̀rọ̀ lálẹ́ yìí. Ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé majority ọkùnrin náà fọwọ́ ara wọn fà á tí wọ́n fi gbóyún àlè fún wọn. Wá gbọ́ reason tóbìnrin fi ń gbóyún àlè fọ́kọ tó bá fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀. Inna kaidakunna adhim. Al-Qur'an ní obìnrin burú lété, wọ́n tóbi lété, wọ́n buhaya, wọ́n ràǹtà lété. Mo ka ìtàn kan tó bà mí lẹ́rù pé obìnrin mà burú o. Ó ṣẹlẹ̀ ní Dallas ní Texas. Arábìnrin kan ló gbé ọkọ ẹ̀, ó gbé lọ sí kóòtù. Ó ní kò tọ́jú ọmọ tó bí. Ntí wọ́n sì ń pè ní òfin children support pé ká tọ́jú ọmọ, ká kíyà fọ́mọ. Òfin tó ga ni o. Òfin tó burú ni. Tí wọ́n lè rán èèyàn lẹ́wọ̀n anytime. Obìnrin yìí gbé ọkọ ẹ̀ lọ. Wọ́n ń pe ọkọ rẹ̀ yẹn, wọ́n ń pe orúkọ ẹ̀ ní mò ń bọ̀ máa rántí orúkọ ẹ̀ ń pè ní Barry Wallace. Lọ Google fún. Ọkùnrin tí wàá lọ ẹ̀wọ̀n ọdún 5. Wọ́n fún ní ẹ̀wọ̀n ọdún 10. Inú ẹ̀wọ̀n ọdún 10 tí wàá lọ ẹ̀wọ̀n ọdún 5. Kó tó wá ní information lọ́wọ́ á ní kí lọ́ọ̀yà òun ó rí fáìlì ẹjọ́ ń padà. Ọmọ tí òun ọ̀tọ́jú yẹn tóun fi dèrò ẹ̀wọ̀n, òun fẹ́ tẹ̀sí ẹ̀jẹ̀ rẹ̀ wò. Ta ló bí? Sóun lòun bí lóòótọ́ àbọ̀ òun jẹ́ ìyá oníyà. Ní a bá lọ tẹ̀sí ẹ̀jẹ̀ ọmọ, ní a bá rí pẹ́ni tó ti ṣẹ̀wọ̀n ọdún 5 gan kọ́ lọ́lọ́mọ. Ká lè mọ̀ pé kì í ṣe àwọn Áfíríkà nìkan, òyìnbó Amẹ́ríkà nu o.
ẹni tó ti ṣẹ̀wọ̀n ọdún 5 wọ́n ló ń kọ́ ló lọ́mọ ó sì ti ṣẹ̀wọ̀n ọdún 5 ó ti ọdún 5 nù gbèsè ayé ẹ̀ ó ti waste ẹ̀ kò dẹ̀ sí tóyìnbó fobìnrin yẹn ṣe wọ́n yà wádìí ta ló lọ́mọ ni tàbí kíjọba gba ọmọ nǹkan bẹ̀rẹ̀ sí ní tọ́jú ọmọ ẹ̀yin obìnrin ayé munafiki ẹ̀dá ò ti ra lẹ́nà alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà àárọ̀ àtọ̀sán lórí tòun yọ alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà. ẹ má kíní kan dájú tọ́rọ̀ bá dọ̀rọ̀ obìnrin ẹ̀wọ̀n tó burú jù láyé the worst prison in the world òní kéèyàn wà ní ìgbéyàwó tí ó sáyọ̀ ìgbéyàwó tọkọ ya olóbu sán ìgbéyàwó tíyàwó ya alágbàkọ alágbàkàn tí wọn bá ń pè ta lọ́wọ́ àánú ẹ̀wọ̀n ó ń tàn ló yẹ kó náwó pé inú ẹ̀wọ̀n ló ń wà torí kò sáyọ̀ kò sí freedom kò sí dùnnú bó sórí ire tí ó bàjẹ́ mọ́ lọ́wọ́ náà nù. Anabi ló máa ń ṣàdúrà kan Anabi ní Allahumma inni a'udhu bika min imra'atin tusayyibuni qabla al-masir. Anabi ní Ọlọ́run mi ò mo bẹ̀ pẹ̀lú orúkọ rẹ tó fi ń jẹ́ ìwọ. Inni a'udhu bika min imra'atin tusayyibuni qabla al-masir. Ọlọ́run mi là mí tí bá ń bọ̀ níwájú méje ń pàdé ẹ̀ bí bá ń bọ̀ lẹ́yìn gbé jìnnà sí mi. Ọlọ́run mi là mí níbi ìyàwó tí a jẹ́ kí n di arúgbó ọ̀sán gan nígbà tí ò tí ì tó time kí n darúgbó. Ìyẹn túmọ̀ sí pé Ànábì mọ̀ pé obìnrin lè sọ̀yàn darúgbó. Fìtínà gbogbo ayé bó ṣe lè wù kó burú tó kò tó fìtínà tìyàwó. Al-Quran ní one of the primary objectives of Almighty Allah tọ́lọ̀ ń fi ní ká máa fẹ́ yàwó litaskunu ilayha in order to attain peace nítorí ká lè bá a nísinmi ọkàn ká lè nídùnnú lọ́lọ́run fi ní ká máa fẹ́ yàwó. Téèyàn bá wá fẹ́ yàwó láyé tí ò sí dùnnú tí ò sí balẹ̀ ọkàn kò wọ́ọ̀tì tó yẹ ká pè ní marriage. Ẹ̀yin obìnrin ayé ẹ dákun ẹ bẹ̀rù Ọlọ́run. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní ayyuma imra'atun adkhalati ala qawmin ma laysa minhu falaysat min Allahi fi shay'in wa lan yadkhula Allahu al-janna. Ànábì ní ayyuma imra'a èyíkéyìí obìnrin adkhalati ala qawmin tó lọ gbé oyún tí kìí ṣe ti ìran kan tó lọ ti bọnú ìran yẹn ọkọ̀ọ̀kọ́ ló lóyún ó gbóyún wálé ọkọ̀ọ̀kọ́ ló lọ́mọ ó gbọ́mọ sí lọ́dọ̀ èyíkéyìí obìnrin tó bá dán wò Ànábì ní falaysat min Allahi fi shay'in kò ní ládàá kan tí ó gbà níwájú Ọlọ́run bó kírun ó ń kírun ṣeré ni lọ́wọ́ tó ṣe wọn bó gbààwẹ̀ ó gbààwẹ̀ ṣòfò bó yọ zaka ó yọ ṣòfò Ànábì ní falaysat min Allahi fi shay'in kò ní kankan tí ó gbà tó bá dọjọ́ gbèǹde kìyàmọ̀ bó ṣe lè wù kó ṣe wàhálà tó láyé Ànábì ní kò tó ní jẹ́ ni tí ó gbóòórùn àlìjánná. Sallallahu alayhi wa sallam. Ẹ̀yin obìnrin ayé kí ló dé táyé lè tó báyìí. Arákùnrin kan ni wọ́n sọ wọ́n ló ó fẹ́ yàwó ó bímọ 4 nígbà èèyàn bímọ 4 láàrin ọdún 15 tó wá jẹ́ pé gbogbo ọmọ tó bí kò sí kankan bẹ̀ tó jẹ́ tiẹ̀ a single one ẹyọ ọdún 15 kù nínú ọdún tọkùnrin fi lè bímọ. Bákùnrin ó bá bẹ̀rẹ̀ ọmọ bíbí ẹ jẹ́ pé láti the age of 15 èyí tó dáa jù ní from the age of 20 gẹ́gẹ́ báwọn ní sáyẹ́ǹsì ti wí gbogbo ọjọ́ tọkùnrin lè fi produce ní tó dáa ó pẹ́ tán yányán láàrin 55 sí 65 ọkùnrin ti tán ó ti finish obìnrin ló ti finish láti the age of 45. Allah. Nínú ọdún yẹn ẹ yọ 15 kúrò nínú 55 kí ni yóò fún yín 40 nínú 40 tí ìbá wá fi wá bímọ tí ìbá fi reproduce láyé kéèyàn tó wá yọ 15 dànù ńbẹ̀ kí ló wá kù wọn. Allah. Ẹ̀yin obìnrin ayé alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà múnàfíkì ẹ̀dá ò ti ra lẹ́nà àárọ̀ àtọ̀sán lórí tòun yọ alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà. Tá a bá wá fà lọ ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share 20 times ọba mi ó da oore tọ́pọ̀ bò yín. Àmín. Tá a bá wá fà lọ tá a bá fà bọ̀ okùn onígùngùngùn kó mọ̀ ní nǹkan tó fà.
kí ló fà táwọn obìnrin fi tán fi corrupt débi tán gbóyún àlè fọ́kọ tán gbóyún ọkọ fálè. Ẹ wò lápèjúwe àwọn obìnrin kan bẹ láyé téèyàn bá fẹ́rù wọn ó tọ̀ ń fi àgbákò. Àwọn obìnrin tí wọ́n ní high libido, àwọn obìnrin kan bẹ ọkùnrin kan ò lè tẹ́ lọ́rùn láyé. Ọkùnrin tí ó bá bárú ẹ̀ lò pọ̀ tí ó tẹ́ lọ́rùn yóò jẹ́ ọkùnrin tó jẹ́ pé òun náà katapila ọkọ̀ òkè ní hànàmọ̀nà. Tírú obìnrin bẹ́ẹ̀ bá lọ tó bá lọ bọ́ sọ́wọ́ ọkùnrin tó weak, bẹ́sù ọ̀ràn lọ́wọ́ òun náà ọ̀ràn rẹ̀ lọ́wọ́. Kò sí ẹni tí ò ní gbà pé kọ́ bó ń lò pọ̀ yóò mọ sáàchì fún bóyá òun ò rè tí ó ṣe déédéé tòun. Nǹkan méjì ní máa ń fà á tí libido obìnrin fi máa ń high. Ọ̀kan bẹ tó jẹ́ natural bá a ṣe dá testosterone tí ń rọ̀nù lára ẹ̀ bá a ṣe dá kẹ́míkà yẹn pọ̀ ju bó ṣe yẹ lọ yóò máa wá ọkùnrin kó wá bò ń lò pọ̀ ni. Àwọn obìnrin kan bẹ tọkùnrin ọba bá lò pọ̀ lójúmọ́ kò ní gbádùn kó dàbí ń ṣe nǹkan oṣù lọ́wọ́. Àwọn kan bẹ bẹ́ẹ̀ àwọn yẹn dókítà lè tọ́jú tí wọ́n lè fún lóògùn tó lè gbádùn. Àwọn kan bẹ tó jẹ́ pé society ló corrupt wọn ó ti wá di natural mọ́ lára níbi títí ń kiri kílọ̀bù títí mú gbóse gbogbo ẹ̀ ó ti ara ẹ̀ ti wà adapted to kún wọn sàmọ́ bá lò pọ̀. Ọkùnrin tó bá fẹ́ rú ẹ̀ ó fi àgbákò. Ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ òun lobìnrin tàlìjànú ń dà láàmú. Àwọn obìnrin kan bẹ tó jẹ́ pé sí ọwọ́ àlìjànú ni o. Àlìjànú ní bá lò pọ̀ tó bá dojú ayé bí ó bá ti rí ọkùnrin méjì kó bá lò pọ̀ lójúmọ́ kò ní gbádùn. Tó bá ti fẹ́ obìnrin tí libido rẹ̀ bá ti ga jù ó ṣeéṣe kó o bímọ mẹ́jọ kó o má rí kankan bẹ̀ tí ó jẹ tiẹ̀. Torí yóò máa wà kiri ni kò ní gbádùn bí ó bá rí ṣe. Bí wọ́n gán wà nírìn àjò ibẹ̀ lọ́kàn rẹ̀ ó wà pé àgbákò obìnrin yìí sí òtítọ́ ní yọ jáde báyìí. Àfikọ́ ọbẹ̀ lọ́hùn kọ́lọ́hún ó lé àlìjànú kò lára ẹ̀. Number 2 ntí fà á táwọn obìnrin fi gbóyún àlè fún ọkọ. Àwọn obìnrin kan bẹ láyé tóbìnrin bá ti ní multiple sex àlè kan àlè méjì àlè mẹ́ta kò ní mele tí ọ̀dọ̀ mọ́ ń bẹ. Àwọn oní sáyẹ́ǹsì ayé àwọn oní gynecologist wọ́n jẹ́ ká gbàgbọ́ pé láàrin oṣù kan ọjọ́ tí obìnrin ní àǹfààní láti fi lóyún níbẹ̀rẹ̀ nígbà research bẹ̀rẹ̀ wọ́n kọ́kọ́ ní ọjọ́ 5 ni. Ìgbà tó yá wọ́n ní kì í sọjọ́ 5 mọ́ o. Àwọn ti tún ṣèwádìí sí gbogbo tóbìnrin fi lè lóyún kò jújọ́ 3 lọ láàrin oṣù kan. Nígbà tó yá wọ́n tún ní rárá ọjọ́ kan ni. Nísìnyí ibi tí research bá dé láàrin oṣù kan obìnrin láǹfààní àti lóyún láàrin wákàtí kan péré. Láàrin wákàtí kan àmọ́ kí ni ń jẹ́ kóyún ó dúró nǹkan ọmọkùnrin tó dà sára ìyàwó ẹ̀ ó lè lo 4 days semen sperm ó lè lo ọdún mẹ́rin ó lè lo ọjọ́ 4 lára obìnrin kó tó di pókú. Ètò túmọ̀ sí pé tó bá kú ó kọjọ́ 4 tí ovulation rẹ̀ ó bẹ̀rẹ̀ kíní yẹn sì lè dọmọ. Tó bá jẹ́ pé ó kújọ́ 4 ni wọ́n bá lò pọ̀ ó sì lè dọmọ. Tó bá wá rí bẹ́ẹ̀ ó miscalculate ovulation tó wá yàtọ̀ síra wọn. Àwọn obìnrin kan bẹ eléyìí tó common ni pé lẹ́yìn ọjọ́ 10 tó ti ṣe menstruation tó ti bẹ̀rẹ̀ menstruation tàbí tó ti parí ẹ̀ láàrin yẹn ovulation bẹ́ẹ̀ kì í ṣe gbogbo èèyàn lọ́wọ́ kì fún. Àwọn obìnrin kan bẹ tó bá ṣe parí menstruation lẹ́nìí sáyẹ̀nsì ọmọ tí ń fa dọ́là bọ́lọ̀ ń ṣe dá àwọn nu. Àsìkò tí ẹ́ẹ̀gì rẹ̀ ò tí mature ẹyin tó jáde lẹ́yìn menstruation kò tí mature àtọ́ àsìkò yẹn gan lòun ó lóyún. Àwọn obìnrin kan bẹ ìgbà tí ẹ̀gì yẹn ti mature tán tó ti overripe tó ń retí kó bàjẹ́ kó di ẹ̀jẹ̀ bí ẹ bá súnmọ́ obìnrin míì lọ́kọ̀ọ́lá tí ó menstruate yóò doyún. Sáyẹ̀nsì dẹ̀ ní naturally kò yẹ kó doyún. Tó bá wá rí bẹ́ẹ̀ irú obìnrin tó bá wá ní multiple sex ọkùnrin lọ́tún ọkùnrin lósì ìpìkọ́ ọmọ àlè ọ̀pọ̀ nínú ilé rẹ̀ ọkọ rẹ̀ kò sí ọgbọ́n tí wọ́n rí dá sí. Number 3 àwọn obìnrin kan bẹ láyé ẹ̀yin obìnrin alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà múnáfíkí ẹ̀dá ò ti ra lẹ́nà àárọ̀ àtọ̀sán lórí tòun yọ alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà. Àwọn obìnrin kan bẹ nínú àdánwò tí ń bẹ lára tiwọn oyún ẹ̀sìn kì í gbà kéèyàn ṣẹ̀wọ̀n. Bóyá àbúrò ọkọ ẹ̀ ló fún lóyún bóyá ọmọ ìyá ẹ̀ gan tàbí ọmọ ìyá bàbá ẹ̀. Ìyẹn káyé rẹpẹtẹ láyé òde òní. Àwọn òbí mi gan àrẹ́ǹjì ẹ̀. Àwọn ọmọ alákọ̀wé kan bẹ wọ́n ti lẹ̀pọ̀ láti kékeré. Àwọn òbí wọn jáde àwọn ọmọ tó ń gbé quarters
àwọn ọmọ yìí kò sí tí wọn mọ̀ lórí íńtánẹ́ẹ̀tì, kò sí áàpù tí wọn ò lè wò lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n bẹ̀rẹ̀ sí try rẹ̀, wọ́n rí fíìmù ìbálòpọ̀, wọ́n fi ń dánra wọn wò, oyún dé. Òbí ọmọ tí wọ́n ṣe, wọ́n sáré àrẹ́ǹjì ilé ọkọ túláàsì fọmọ yẹn kásìrí ọmọ bàtù. Tó bá wá bímọ náà á sọ̀rọ̀ já, torí bí ọba jọ Kẹ́hìndé ẹ̀ tàbí kọjọ Táyé ẹ̀ yóò sì jà àwọn òbí rẹ̀. Bàbá ọmọ sọ pé àwọn fámìlì ìyá ẹ̀ ló wà lọ. Àwọn kan bẹ bẹ́ẹ̀, ìdí kan nìyẹn tó jẹ́ pé oyún ẹ̀sìn kì í gbà kan sẹ́hun. Tó bá ti rí bẹ́ẹ̀, wọ́n sábà ti mọ́kùnrin míì lọ́rùn ni. Àwọn rísìn míì tó tún máa ń fà tí wọ́n fi máa ń gbóyún àlè fọ́kọ. Obìnrin míì bẹ tó ti kọ́kọ́ rẹ̀ sílẹ̀. Ìgbà tó kọ́kọ́ sílẹ̀ tán, ó ti bẹ́ lòmíì sá lọ. Ló wá gbúrò pé ọkọ mọ̀ ti dolówó òjijì, mílíọ̀nù mọ̀ ti dé. Obìnrin yóò yá dànù. Owó ni yóò yá dànù. Gbogbo ọ̀nà ni ọ̀wà tí ó fi kan ọkùnrin lára. Ó fẹ́ padà sílé ọkọ rẹ̀, oyún sì ti dúró sára. Ọkọ tọ̀hún gan ọmọ pé oyún ti dúró ńlọ́mà, yóò fi pamọ́ ni. Yóò gbàgbọ́ pé oyún yìí gangan lòun nídìí láti dèrò òun mọ́lẹ̀. Tó bá ti lè dọ́dọ̀ ọkùnrin yẹn, tó bá gbé súnmọ́, tó bá ìsúnmọ́ pẹ́rẹ́, òun ló lóyún. Yóò ti oyún sí lọ́rùn nítorí pé gold digger ni, kò fẹ́ràn ọkùnrin yẹn, owó ló bá wá. Ẹ̀yin obìnrin ayé, ìbá yín 1 million. Alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà. Múnàfíkì ẹ̀dá ò ti ra lẹ́nà. Àárọ̀ àtọ̀sán lórí tòun yọ. Alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà. Àwọn obìnrin kan bẹ ọ̀tọ̀ lọkùnrin tó nífẹ̀ẹ́, tó fẹ́ fẹ́, tó mọ̀ pé wà tẹ̀, ó ní gbogbo quality. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì, ẹ máa bá mi tẹ like and love, kí ni yẹn ń já wálẹ̀. Ẹ máa bá mi tẹ like and love. Ẹ bá mi share lógún, lọ́gbọ̀n, Ọlọ́run ó dá orí bò yín. Ọ̀tọ̀ lẹni tó fẹ́ fẹ́, ọ̀tọ̀ lẹni tó ní interest sí. Ọkọ tó fẹ́ fẹ́ ò sí nílé, ó travel, ó lọ bì kan ni. Tàbí nǹkan kan ṣẹlẹ̀, wọ́n sí tòsí ara wọn. Lára bá béèrè fẹ́tọ̀, lọkùnrin kan bá tàn, ló bá gbà kó bóun lò pọ̀, ló bá doyún. Ó doyún, kò fẹ́ràn ẹni tó bá lò pọ̀ yẹn. Ó fẹ́ ṣẹ́yún, dókítà wọ́ọ̀nù ẹ̀ pé tó bá ṣẹ́ ikú ni. Àbálọ àbábọ̀ ọkọ ẹ̀ tó fẹ́ fẹ́ náà ni ó wà lọ. Yóò ní kó ṣe tí ó ṣe. Nígbò dẹ̀ jẹ́ pé obìnrin lè bímọ lọ́mọ oṣù méje tí ó dẹ̀yẹ tí wọ́n bá calculate ìjọ tí wọ́n fẹ́ra wọn, yóò yọ síra wọn ni pé ọmọ oṣù mẹ́jọ ló bá wá. Premature ni, ìbá àjọmọ tó ti gbó. Ẹ̀yin obìnrin ayé, ìbá yín 1 million. Kí tún ni tó wà ń bẹ̀ lára àdí táwọn obìnrin tán fi ń gbóyún àlè fọ́kọ. Torí àwọn ọkùnrin gbọ́dọ̀ fi pé àwọn obìnrin kan bẹ̀ láyé, ó fẹ́ bímọ ọkùnrin, obìnrin ni gbogbo ọmọ tó bí. Ọkọ ẹ̀ náà fi ń bu lójoojúmọ́ pé sóbìnrin náà ló yẹ kí wọn náà máa bí ni. Èébú yẹn pọ̀ jù, ìbànújẹ́ pọ̀ fún, kò mọ́gbọ́n tí ó dá sí. Àbálọ àbábọ̀ tó bá gbúrò ọkùnrin kan tó jẹ́ pé gbogbo ọmọ tóun bí ọkùnrin ní gbogbo ọmọ rẹ̀, àwọn náà bí ó ṣe pè hún káwọn ọmọ jọ ṣe zìnà. Nígbò jẹ́ pé ọkọ ẹ̀ ní tọ́lọ̀ ń ṣe fún ọ̀tẹ̀ lọ́rùn, àìmọye obìnrin tó ju ẹgbẹ̀rún ọkùnrin lọ láyé. Àbálọ àbábọ̀ tó bá ilọ lóyún pẹ́rẹ́, ọkùnrin yẹn gbọ́ màlì. Lọkùnrin fi gbọ́dọ̀ máa gbà fọ́lọ́run lórí tọ́lọ̀ ń bá pín fún. Kéèyàn ó tètè ìgbà fọ́lọ́run nìsinmi. Ṣàgálítà nafsaka fima lasta tudiriku. Takunu lillahi madha hina talqahu. Takunu lillahi madha hina talqahu. Number 6, àwọn obìnrin kan bẹ nínú genotype. Ọkọ SS lọ́kọ, SS níyàwó. Àwọn méjèèjì wọ́n bímọ, ọmọ ń kú, wọ́n bímọ, ọmọ ò gbádùn. Ìyàwó ọ̀fẹ́ fi ọkọ ẹ̀ sílẹ̀ nítorí pé lọ́wọ́lọ́wọ́ SS sì làwọn méjèèjì. Tán bá ṣọ́ra obìnrin yóò gbóyún àlè wá ta. Ṣàgálítà nafsaka fima la tudriku. Ibi mo wá lọ ni mo dé yìí. Àwọn obìnrin kan bẹ ntí arábìnrin tí wọ́n ń pè ní Tóyìn tó ṣe fọ́kọ ẹ̀, ìyàwó Kọ́lá. Ìwà abúgbà ni o, ìwà ìkà ni o. Kéèyàn ó waste ọdún 15 nù gbèsè ayé èèyàn, ìwà ìkà tó burú ni o. Àmọ́ bó ṣe burú yẹn, tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí. Ọ̀nkù Kọ́lá àbíkínà porúkọ ọkọ Mr. Kọ́lá. Àwọn obìnrin máa ṣírí nípa ọkùnrin tọkùnrin ò mọ̀. Ẹ yẹra yín wò díẹ̀. Ẹ yẹra yín wò
ẹ lọ bá àwọn dókítà kan yẹ̀ yín wò. Ẹ má sọ pé mo ti dá pé bí n tẹ́ ṣe lórí program ọmọ ìyá mi Oríyọmí. Ẹ má sọ pé mo dá pé ẹ lọ bá wọn kan test sperm level yín, fertility yín kan bá yín test ẹ wò. Tọkùnrin bá ní fertility problem, àwọn dókítà kì í tètè sọ fọkùnrin, ìyàwó ẹ̀ tí bá ń wà worried ni wọ́n á sòdodo fún pé ọkọ ẹ̀ ní low sperm count. Kí lòun lè ṣe? Bó bá rọ́gbọ́n tó bá rọ́gbọ́n dá sí, àwọn obìnrin kan bẹ bẹ́ẹ̀ láyé. Bí ó bá rí bẹ́ẹ̀, èèyàn fẹ́ yàwó fún 15 years, ọdún 15, ẹ̀ ń súnmọ́ra yín láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru ní gbogbo ìgbà. Kò wá sí kan tó ṣe ṣeré, kò sí kan tó ṣe kò ń gẹ́ táìmù yẹn gangan, kò sí kan tó ṣe kò ń gẹ́ ovulation period. Kọkùnrin yẹn lọ yẹra ẹ̀wò náà. Tó bá wá jẹ́ pé ó dá pé táwọn dókítà ló dá pé kò ní low sperm count, a jẹ́ pé ìkà ayérayé lọmọbìnrin yẹn. Àmọ́ kọkùnrin yẹn kọ́kọ́ yẹra ẹ̀wò kí nǹkan yẹn ọmọ repeat rẹ̀ tó bá tó fẹ́ lómi. Láàrin 15 years kíkan ó tiẹ̀ máa ṣe mistake. Lóru lọ́sàn-án lálẹ́ gbogbo ẹ̀ náà ló lóun ṣe. Oníkòsígbà tó kì í súnmọ́. Kí ló á dé tí kan ò tiẹ̀ á ṣe ṣeré? Yóò nígbà míì tẹ́jọ travel tí ò ní sẹ́nì kankan lọ́dọ̀ yín ní àárín oṣù kan. Yóò nígbà míì gẹ́gẹ́ bí ìyàwó èèyàn nǹkan kan lè ṣẹlẹ̀. Okay, lásìkò COVID ibo lọ́lọ́ tó fi bímọ lásìkò COVID. Bó ló ṣe bó ló ṣe jáde torí wọ́n bí ọmọ kan tẹ́ bá calculate ọmọ tí wọ́n bí kan ó ṣe déédéé àsìkò COVID. Bó ló ṣe rìn jáde ó túmọ̀ sí pé ń tàn wọ́n jìnnà síbi tó wà. Kí ló dé tó yóò dúró ní táìmù yẹn? Èèyàn gbọ́dọ̀ yẹra ẹ̀ wò kó tó blame ẹlòmíì. Ìkà lóbìnrin yẹn mo ti wí kò sí iyèméjì ń bẹ ìkà ni. látẹ̀zìlì máa ń nà ìdá máa ń tààmú kó tẹ̀jìrà. fàdúlímù yẹ́rìjì òkú bá o ìlànà dàmí. fàdúlímù yẹ́rìjì òkú bá o ìlànà Tanamu àìnáka. والمظلوم متبع يدعو عليك وعين الله لم تنم يدعو عليك وعين الله لم تنم. Tẹ́ bá rí tíjà bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó, ọba mi nìkan ló lè dájọ́ àfẹ̀yìnpinnu ọkọ àtìyàwó. Àwọn obìnrin kan bẹ wọ́n máa ń protect ọkọ wọn tí wọ́n bá rí pọkọ àwọn ní low sperm count. Míì ní arákùnrin yẹn ní low sperm count o, àmọ́ kó lọ check ara ẹ̀ o. Àwọn obìnrin kan bẹ yóò protect ọkọ ẹ̀. Tó bá rí pé ó ní low sperm count kò ní fẹ́ kó ronú, kò ní fẹ́ kó banújẹ́. Wọ́n lè sọ fún ìyàwó pé kò sí hope. Torí low sperm count tó tún ní level by level. Àwọn kan bẹ tó jẹ́ hopeless situation. Ìyàwó kan lè rò pé ẹ jẹ́ ìrànlọ́wọ́. Yọba máa lọ gbóyún àlè níta. Ó lè jẹ́ pé gbà tó bá ti fẹ́ lóyún ní ọmọ wọ́kùnrin lọ. Àwọn obìnrin kan bẹ bẹ́ẹ̀ lára tí máa ń gbé oyún àlè wọlé ó ní low sperm count. Pàápàá tọkùnrin ọba tètè rí solution sí. Èyí tó ní solution pọ̀ o. Àmọ́ àwọn kan bẹ tó jẹ́ hopeless situation. Tó bá ti já sí degree tó lójú. Kódà omi ń bẹ tó jẹ́ 0 degree tí ó sì ń kankan bẹ. Nítorí náà Ọlọ́run kó ṣàánú wa ni àwọn ọkùnrin kan bẹ láyé number 8 kò lè súnmọ́bìnrin kọjá 1 second. Dédé ìgbà tára tìyẹn bá ṣẹ̀ṣẹ̀ ń débọ̀ òun ti dantí ọ̀dà alẹ́ ò ti dìde. My dear, my baby, kí ló dé? Ó ṣe nǹkan kan mọ́ ni. Ó ti wá, kí ló wá? Sórí ẹ̀ ò burú sọ, kí ló wá? Àbálọ àbábọ̀. Irú obìnrin yẹn yọ padà náà ṣẹ̀ síta. Tó bá ti ní low libido, ọkùnrin tètè lọ tọ́jú ara ẹ̀. Kọkùnrin ó káàtó. Kíyàwó ọmọ sá fún ọ nínú ilé ní ẹ fi ń pèèyàn lọ́kùnrin gidi o. Kó fẹ́ wọlé ń gbà mí ẹ̀tún bọ̀ ẹ̀tún dé Ọlọ́run má jẹ́ ìmíkọ́ ìgbà yẹn ló tó dọkùnrin gidi. Bí bẹ́ẹ̀ kọ́ wọn bá ń tọ́lọ̀ ń bá fún ọ mánéjì ẹ̀. Torí majority oògùn tí ó gbé ara lé tí ń tà ní gbòòrò ń sìn ètí ó jẹ́ mi òkúrú ni o. Number 9 ntí sábà fà wọ́n ti drug rape àwọn obìnrin kan. Bóyá bí tó ti ń kiri ilé ọtí kiri kílọ̀bù kiri ní àti fún ní nǹkan mu tí ò ní mọ̀. Kódà ẹlòmíì ò ṣe bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Saudi Arabia níbi ọdún díẹ̀ sẹ́yìn mo ti sọ̀tàn yẹn bí wáàsí kan mo gbọ́ wáàsí tá a ṣe ní 2020 lórí ọ̀rọ̀ tá a pe tọ́pìkì ẹ̀ níta lọ́ máa lè mo gbọ́ lálẹ́ yìí mo sì tún wò pé sáàsì lè present lecture mi tí ọ̀dà àtẹlẹ bẹ́ẹ̀ ni tó bá nílà ká ìtọ́ ọba ti ṣe tipẹ́ tọ́ ọba rí ó yẹ kó rí mistake ńbẹ̀ ni
inú mi wá dùn ló wá jẹ́ múra síta lẹ̀ arákùnrin yẹn ní Saudi Arabia ni olówó ni ìmọ̀ ń ṣàánú ìmọ̀ ń tọrẹ ọmọ ẹ̀ kan wá wà kò tí ì lọlé ọkọ ńgbà òdìjọ́ kan ọmọ yẹn bá lóyún wọ́n gbé lọ hospital wọ́n test ẹ̀ wọ́n lóyún ni ta ló fún ẹ lóyún ọlọ́kùnrin ògórí òun rí virgin lòun bó o lóyún ṣe dé sóyún Jésù mi wá dé ni ó ní òye wọn o wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wádìí nínú ìwádìí wọn wọ́n wá ní ó dáa tó bá dijọ́ tí ó bímọ àmọ́ àṣé bàbá ọmọ náà ní débẹ̀ bàbá mọ implication kìíní yẹn wọ́n wá ní talẹ̀ ẹjọ́ ń gbé wọ́n ní bàbá rẹ̀ náà ní ẹjọ́ ń gbé wọ́n ní tó bá ti bímọ àwọn test ẹ̀jẹ̀ wọn wò àwa test ẹ̀jẹ̀ bàbá wò ní wọ́n bá ṣe bẹ́ẹ̀ lóòótọ́ nígbà wọ́n test ẹ̀ wọ́n bá rí pẹ́jẹ rẹ̀ ọba ti bàbá mu ẹ yóò rò pé ó ti tán síbẹ̀ irú májíìkì wo lélẹ̀ ṣé Jésù tún wá padà dé ni àwádìí eléyìí dópin ní wọ́n bá lọ kó gbogbo ọmọ tí wọ́n bí níjọ́ tí wọ́n bímọ yẹn wọ́n ní ká lọ kó gbogbo wọn ká test gbogbo ọmọ ní wọ́n bá lọ test gbogbo ọmọ tí wọ́n bí wọ́n ṣe DNA wọn wọ́n wá rí i pé ọmọ kan bẹ́nu ọmọ tí wọ́n bí ń dọ̀n tó jẹ́ pé ẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀jẹ̀ arábìnrin yẹn ìyá rẹ̀ ní wọ́n change ọmọ ni bàbá yẹn lọ́lọ́ náwó fáwọn nọ́ọ̀sì tí wọ́n yẹ change ọmọ wọ́n wá test ẹ̀ wò wọ́n á rí i pé bàbá gangan lọ́lọ́mọ. a máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ obìnrin mi ò mẹ́ni tó fún lóyún lóòótọ́ tó bá ti mu gbóyó tó mu gbogbo ẹ̀ àwọn nǹka èèyàn a máa dààmú omi wọn a máa dààmú oúnjẹ tóbìnrin mi ò jẹ torí pé wọ́n fẹ́ bá lò pọ̀ tó bá lóyún kò ní mẹ́ni tó lóyún yọ̀wọ̀ ẹni tí ó tì mọ́ ni látẹ́lílì máa na ìdààmú. ما كنت مقتدرا فالظلم يرجع عقباه إلى الندم فالظلم يرجع عقباه إلى القرآن لا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا القرآن ní ẹ má sún má gbèrè má sún má gbèrè ní bó bá sún mọ́ tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ ò ní dá. Ọba mi ní ọ̀nà tó burú ni ìyẹn ni mo bá débi pé àwọn kan bẹ bọ́kọ àtìyàwó bá jà ẹ má jẹ́ kí ìparí ìjà ó pẹ́ tí wọ́n àtìyàwó ẹ bá jà tó o bá mọ̀ pé ó fẹ́ padà má jẹ́ ó pẹ́ ń ta. Obìnrin mi ò lè mú mára ọkùnrin mi ò lè rárẹwà kọ́ mọ́ wò tó o bá jẹ́ ó pẹ́ níta ó ṣeéṣe kó ti lóyún déédéé ìgbà tẹ́ parí ìjà yọkàn ṣe kòńgẹ́ ni ọgbọ́n máa lè wọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo fi yòókù pamọ́ díjọ́ mi ẹ wá rí tá a bá ní ká wò àwọn obìnrin kan bẹ gold digger làwọn bàbá olówó làwọn wá kiri ọba ti rí ọ bàbá olówó tó mọ̀ pé wọ́n rówó lọ́dọ̀ ẹ̀ báyìí kọ̀kọ̀ láti ti oyún mọ́ lọ́rùn kọ́dà bí ó mọ̀ rí tẹ́lẹ̀ báyé ṣe wá ń lọ nìyẹn àmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlọ́run kó máa ṣàánú wa ni. mo ka research kan ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi like and love ẹ wá bá mi share 20 times ọba mi ó dọ́rẹ́ bò yín. àwọn kọ́mpìnì tí wọ́n ń ṣe kọ́ńdọ́ọ̀mù tí wọ́n ń pè ní durex ẹ lọ gúgù rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ẹ lọ gúgù ẹ̀ ń bẹ̀ àwọn kọ́mpìnì yẹn àwọn ni wọ́n ṣe rìsáàchì wọ́n wá ní Nàìjíríà tá ń bẹ́ẹ̀ yìí táwọn bá rí ọkùnrin mẹ́wàá tí ń bímọ lọ́wọ́ 25% tí ọkùnrin mẹ́wàá tí ń bímọ lọ́wọ́ which is 2.5 tàbí ká sọ pé ọkùnrin mẹ́ta nínú mẹ́wàá tí ń bímọ lọ́wọ́ ọmọ tí wọ́n ń bí kì í sàwọn ní ẹni ọmọ àlè ni wọ́n. research yẹn ò tún wá dúró wọ́n ní tó tún jẹ́ káwọn wí bẹ́ẹ̀ nínú research àwọn gbogbo tí ọ̀dà ni ọmọ rorò Nàìjíríà ọ̀yà gbé company yìí ká gbé lọ kóòtù àgbáyé ni o torí irọ́ ńlá lélẹ́yìí fọmọ Nàìjíríà ó nínú gbogbo ayé kò sí country kan táwọn ìyàwó wọn ṣe zìnà tó Nàìjíríà pé ìyàwó ilé tí ń ṣe zìnà Nàìjíríà ló ti pọ̀ jù ṣé rí pé ya gbédé kóòtù àgbáyé ẹja gbédé kóòtù àgbáyé èmi náà pẹ̀lú yín àjọ gbé lọ ó ṣe lè parọ́ mọ́ àwọn obìnrin Nàìjíríà tó bá tí wọn bá sì wo ohun tí ń ṣẹlẹ̀ ń gbòòrò lóòótọ́ ìgboro ọ̀rẹ́ rìn ó láwọn obìnrin tí wọ́n jó ń sìnà jù Nàìjíríà náà ni ẹ sọ pé ń lọ sepò kejì nínú orílẹ̀-èdè tí ń ṣàdúrà jù láyé àdúrà Saudi Arabia wọ́n lọ gbapò bíi 70 kìíní kan àbí 17 ni Israeli àwọn tiẹ̀ bíi 90 làwọn lọ gbà nínú ẹni tí ń ṣàdúrà láyé òǹkàlùkù kọjú mọ́sẹ́ wọ́n kọjú mọ́ technology Nàìjíríà oníṣàdó òun ló gbapò kejì ní gbogbo ayé aláìníṣẹ́ olè ọ̀lẹ àdúrà àárọ̀ tá à ń ṣe fúnra wa ẹ̀sìn lání àlọ́lọ́run majority àwọn tí wọ́n pera wọn lẹ́ni Ọlọ́run ẹ̀sìn ni ẹni wọn lọ́lọ́run bẹ́ẹ̀ náà ni abádórí eléyìí company yẹn wá sọ pé inú research àwọn
àwọn ọkùnrin tí wọ́n ń ṣe ìsìná jù láyé àwọn ọkùnrin Malaysia ni ṣẹ́rí pàwọ̀ ọkùnrin Nàìjíríà ọwọ́ wa mọ́ funfun nẹ́nẹ́ lọ́wọ́ gbogbo ọkùnrin wọn lóbìnrin Nàìjíríà ní í ṣe ìsìná jù obìnrin wọn á láwọn ọkùnrin wọn láwọn àwọn òtún òrípò tó nǹkan Malaysia ṣe ọkùnrin Malaysia ni wà ń bá ìyàwó Nàìjíríà ló pọ̀ ni alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà múnáfíkì ẹ̀dá ò ti ra lẹ́nà àárọ̀ àtọ̀sán lórí tòun yọ alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà. hadith anabi ni alwaladu lil firash tó bá jẹ́ pé arákùnrin tí wọ́n pè ní Kọ́lá yẹn tó bá jẹ́ mùsùlùmí ni ọmọ tó bí òun ló ní alwaladu lil firash tó bá ń bẹ láyé ẹni tó bá ti kọjá 40 years tí wọ́n bá ní wọ́n ṣe DNA test ọmọ tó bí rò lẹ́ẹ̀mejì ẹni ó ti wọ 50 years tí wọ́n ní afẹ́ lọ ṣe DNA test gbogbo ọmọ ẹ̀ lòun náà bá gbà éèjì wo lọ fẹ́ bẹ̀rẹ̀ sí bímọ mi. Nínú Islam recognize fatherism ju father nìkan lọ. Kí ni ìyàtọ̀ ẹ̀? Fatherism ni ọ̀nà àti tọ́jú ọmọ, ká mójútó ọmọ, ká mójútẹ́kọ̀ọ́ ẹ̀, ká mójútó bá yẹ ó ṣe dáa. Ìyẹn gangan ni Islam kà kún ju ẹ̀jẹ̀ ẹni tí ó sọ pé ẹ̀jẹ̀ mi ni. Àìmọye ọmọ tó jáde nínú ẹ̀jẹ̀ yẹn tí ń ya àgbá kan kọ́lọ̀ mọ́bùn alágbá kan ọmọ. Islam fẹ́ ká tọ́jú ọmọ. Ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ nígbà yí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá sí Mẹ́kà pẹ̀lú Ànábì ní amul fatih ọ̀kan nínú àwọn sàhábà tó tẹ̀lé Ànábì ó ti wá gbọ́ọ̀rọ̀ àsọsílẹ̀ lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ kan tó ti kú pé ẹrú kan sá kúrò lọ́dọ̀ òun nílùú Medina ó lóyún kó tó lọ òun lóyún inú ẹ̀ o ìran báyìí nìran ẹ̀ tó bá dé Mẹ́kà béèrè ẹ̀ lẹ́yìn bí ọdún 15 ló tó ráyè dé Mẹ́kà ló bá béèrè ẹ̀ bó ṣe rí ọmọ tó jáde nínú ilé òun bí ìgbà tẹ́gbọ́n rẹ̀ jáde ni. Ta ni màmá ẹ lọ́ba dárúkọ ẹ̀ ó di ẹrú tí ẹ̀gbọ́n rẹ̀ wí. Ó ní èmi mọ lọ́mọ ẹ̀ ọmọ ẹ̀gbọ́n mi ni ọ́ bàbá ọmọ bá jáde ó ní sọ ìyá wèrè ọmọ wo lọ́mọ ẹ̀gbọ́n rẹ̀ ó ní wojú mi kó wojú ẹ̀ ní bá kẹjọ lọ́dọ̀ Ànábì nígbà wọn kẹjọ lọ́dọ̀ Ànábì ní alwaladu lil firash ẹni ó bá ní ìtẹ́ tí wọ́n ti tọ́jú ọmọ dàgbà lọ́lọ́mọ. Mo ti ṣe wá sí yẹn láti 2020 ẹni ó bá ní ìtẹ́ tí wọ́n fi tọ́jú ọmọ dàgbà lọ́lọ́mọ kí ló ń dára ẹ láàmú sí bó o rí gbogbo ẹ o lè adopt ọmọ àwọn ọmọ tó ti mọ ọ láti wọn náà ti mọ lára láti kékeré o lè adopt ọmọ mẹ́rin ṣé dandan ni ká àwọn ọmọ yẹn kópò adopt wọn kó sì máa tọ́jú wọn ọmọ bóyá bẹ́ẹ̀ ló lórí ire ọmọ wà ọmọ bóyá bẹ́ẹ̀ ló lórí ọmọ wà ló jẹ́ kó yà mí lẹ́nu bàbá wa kan tí ń ṣe tíátà tó ti dàgbà tí wọ́n ti 100 years lẹ́gbàá tí wọ́n wá jáde tí wọ́n pé ìyá olórin kan àwọn làwọn ń bá a ṣe pẹ̀lú ọjọ́ orí yín yìí ẹ má dà nǹkan rú ẹ̀ mọ̀ tó lọ ọlọ́run má jẹ́ mi yín ogún ọlọ́run má bò yín lálàáfíà ẹni ó bí mọ ọmọ ẹni ó mọ̀ pé òun lòún bí ẹ̀yin dìde ní kọ́tátò ẹ sáfẹ́ sọ nǹkan ká ẹ tó lọ Alhaji Alabi Pasuma bàbá rẹ Lọ́dẹ́tọ́lá ẹni ó bí ọnu ẹni ó tọ́jú ẹ̀ dàgbà ní òsì níyà rẹ sọ pé bàbá rẹ ní èèyàn á máa jọ ara ẹni òyìnbó lè jọ èèyàn dúdú it's very common. Mo ti rí Lárúbáwá kan tó jọ sísítà mi kan rí èyí ó rò pé wọ́n pín wọn ni téèyàn fẹ́ lè lọ bí màmá léèrè pé bó lẹ ṣe ṣẹ́jú kan lẹ̀ Lárúbáwá ni àbíbò èyàn á máa jọra wọn dáadáa bàbá tó bí Àlàbí Pasuma ní bàbá rẹ̀ bàbá wa ti bí yẹn Ọlọ́run jẹ́ mi yóò gùn ẹ tẹ́ jẹ́jẹ́ Ọlọ́run jẹ́ síra láyọ̀ ẹ ti níyì àbùkù oníkàn yín títí ayé alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà múnáfíkì ẹ̀dá ò ti ra lẹ́nà àárọ̀ àtọ̀sán lórí tòun yọ alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà. Brother Kọ́lá, if you want to come fẹ́yàwó mi kó máa bímọ tuntun fún ẹ kó o sì mọ̀ pé o ti láwọn ọmọ nílẹ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ kan bẹ tí wọ́n adopt ta ló sọ fún ọ pé ẹ̀jẹ̀ tó bá jáde lára ẹnìkan ni ó ṣoríire ẹ̀jẹ̀ mi jáde lára èèyàn tó jẹ́ pé lórí bú ọmọ ní ọlọ́mbọ ti lọ bò mí wò ó lápèjúwe Nelson Mandela bó ṣe popular tóun wọ́n sọ fún ọ pé adopt ẹ̀ ni bàbá ẹ̀ kún kékeré ni ọba àlú kan ọba abúlé kéréje kan lọ adopt ẹ̀ lọ́sọdọ̀mọ lọ tọ́jú Nelson Mandela dàgbà tí ọba tọ́jú ẹni ta ni ó gbókọ ọba yẹn láyé ọmọ tó ń gangan bí ẹnìkan ògbúrò ẹ̀dẹ̀ ní àárọ̀ ọmọ ọlọ́mọ tó adopt òun lọ́wọ́ àdọ́mọ jẹ́ tún fún ẹnì kan wọ́n ń pe arábìnrin kan ní Cleano Roosevelt ó ní the longest serving first lady of United States of America
orphanage ni wọ́n ti gbé wá wọ́n adopt ẹ̀ ní ó di ìyàwó president America kódà president America kan bẹ tó jẹ́ pé orphanage ni wọ́n ti gbé wá wọ́n adopt ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ dàgbà ni tá ń sọ fún ọ̀pọ̀ ọmọ ọlọ́mọ tó tọ́jú ò lè ṣoríire tó bá wá rí gbogbo ẹ̀ wò gbèsè ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. tí ó bá sí Abu Talib ọ̀nkù rẹ̀ tó tọ́jú ẹ̀ ni ó tọ́jú ànábì bí ìgbà tó adopt ẹ̀ ni ó fẹ́ràn ànábì jọmọ tó bí lọ tí ó bá sí ìtàn gbé sí ayé ànábì Muhammad ta ni ó mọ̀ pé Abu Talib wáyé ànábì ló tọ́jú ló fi dolóríire broda Kọ́lá lọ́gbọ́mọ sọ́dọ̀ ìwọ ló lọ́mọ má jẹ́ nìkan kórí burúkú báyìí káwọn ọmọ yẹn kára àwọn ọmọ tó ti bí wá ṣe bí mi le jáwọn ọmọ yẹn ọmọ pé gbogbo ntí ìyá wọn ṣe forgive ẹ má da ọjọ́ iwájú àwọn ọmọ yẹn rú káwọn ọmọ yẹn má lọ ní stigma nítorí náà ní parí ọjọ́ ti lọ mò ń rí àwọn nǹkan kan lórí íńtánẹ́ẹ̀tì gómìnà Ṣèyí Mákindé wọ́n gbé ètò kan kalẹ̀ fún agric ìyẹn agric credit tí èmi jẹ́ chairman ọ́fíìsì yẹn pé láti máa yá àwọn àgbẹ̀ lówó owó tí a fi ń jẹ́ ní ká máa yá àwọn àgbẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí 250 500 850 1 million naira káwọn àgbẹ̀ lọ fi dáko àwọn kan wá gbé kinní kan jáde lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ní gọ́vnọ̀ ń yá àwọn èèyàn ní 25 ó ń bùn àwọn èèyàn 25,000 wọ́n ní ẹ máa apply wọ́n ń fọ́n ká orí WhatsApp tó o bá lọ apply síbi èyàn ọ̀sán rí mọ́gi gbogbo owó àkáǹtì ẹ̀wọ̀n kò tán gómìnà ò sì mọ nǹkan kan pa èmi gan tí mo head agric credit mi ò mọ nǹkan kan pa ẹ̀ pẹ̀lú orúkọ gómìnà ẹ ṣọ́ra o èyí tẹ̀ ń rí lórí íńtánẹ́ẹ̀tì yẹn kì í sòdodo ẹ wá rí níparí ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold ẹ bá a dòwò pọ̀ anílẹ̀ nílẹ̀ Yorùbá èyí tá à ń ṣe promo lọ́wọ́ lórí ẹ̀ lè tó wà lálàpákó afẹ́ fínísì ilẹ̀ bẹ̀yẹn bó ṣe pọ̀ tó èyí tó kù ń bẹ̀ àti já wálẹ̀ from 3.5 ètò Gbẹ́nulé express àti sọ di 1.8 èyí tá ń tà ní 3 million 2.5 tẹ́lẹ̀ àti sọ̀kan di 1.5 ètò tẹ̀lé àwọn ètò wà nínú àti sọ di 1.5 buy 1 acre get 1 acre free ọba ti rẹ ọ̀kan méjìlá kó fún ọ tí ò tí ì tówó tá ń tẹ ọ̀kan bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ tètè bá wa dòwò pọ̀ àjì ọdún yìí àjì 2024 ẹ tẹ̀lé lé sí Akeugba Gold ọlọ́run ó ṣe ní àjì ìrọ̀rùn bákan náà umra December àjọ ń lọ ní pẹ̀lú ìyọ̀dá ọlọ́run ẹ wá sanwó umra sọ́dọ̀ wa ẹ mọ́ ọmọ yín wálé ẹ̀kọ́ wa Royal Group of School àwọn ọmọ náà ó sì lálùbáríkà bákan náà ẹni ń wọ́kọ̀ ẹni ń wáyà text message tàbí kẹlu WhatsApp number 0057 81 81 lọ́jọ́ Thursday tó ń bọ̀ gómìnà Ṣèyí Mákindé fẹ́ sí mọ́sálásí ńlá tí ó kọ́ sí Adọ́gba ní Ìwó Road bàbá wa Sultan Sokoto ní bọ̀ abẹ́ àwa tá a jẹ́ àpapọ̀ gbogbo àfọ́ oníwàásí ilẹ̀ Yorùbá Supreme Council for Islamic Preachers àwa náà ní meeting tó kan Ọ̀yọ́ State ní Wednesday Thursday ní tiwa gbogbo àfọ́ oníwàásí ilẹ̀ Yorùbá ni ó wà nílùú Ìbàdàn àdọ́dọ̀ bàbá ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn bàbá wa ààrẹ mùsùlùmí bàbá wa síwájú àdínì mùtíọ̀nlá ìyá wa Senator Monsura Sumanu ìyá wa ìyá àdínì of Ọ̀yọ́ State àti ìyá àdínì Yorùbá land kódà tó fi dọ́dọ̀ Alhaji Mizak Àwùjọlá àtàwọn kùsùnkàsùnkà ládọ́dọ̀ gbogbo àfàlẹ̀ Yorùbá Wednesday Thursday kọ́lọ́hún ṣe nírọ̀rùn gbogbo ìtìhádù tí ń bẹ lọ́yọ́ State lábẹ́ chairman alálàájì ìyẹn Dr. Atẹ́rẹ́ àwọn ni chairman tọ̀yọ́ State èmi ni chairman national ni kí Ọlọ́run kó bá fi àlùbáríkà sí 0057 81 81 80 0057 81 81 80 00350 66 122.